ajá bá jáko ajá ajúbà fún olóko bí àgbẹ̀ bá jáko àgbẹ̀ ajúbà kùẹ̀kùẹ̀ àgbẹ̀ tó jáko tí òjúbà kùẹ̀kùẹ̀ ọkọ ní sárú wọn lójúgun ìbá alájà tó ń tògbóró ìbá ẹlẹ́sìn tó ń tè kàn lọ́rùn mojúbà gbogbo ẹ̀yin ajúnilọ ayé pátápátá ohun tí mo bá fọmọdé wí lónìí ẹ bá mi fàgbà gbà á. kì í ṣe ìròyìn mọ́ pé ìran Yorùbá ò fẹ́ ìgbéyàwó tipátipá tí Lord Lugard àti ìyàwó rẹ̀ tí wọ́n kó wa sí mọ́. ìran ọmọ Odùduwà wọn láwọn ti ṣetán láti ní orílẹ̀-èdè tara àwọn. kò ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀. ṣé ó yẹ kí a máa yan ènìyàn jẹ kí a tó wá máa fi hàn wípé níṣe là ń yàn án jẹ ni. mo kí gbogbo ẹni tó ń sakitiyan pé kí orílẹ̀-èdè Odùduwà kó lè tètè tó wa lọ́wọ́ nílẹ̀ yìí àti lókè òkun. mo gbóṣùbà fún gbogbo ọmọ Odùduwà tó wà lókè òkun pátápátá fún ìtanijí àti àfọkànsí wọn lórí ọ̀rọ̀ yìí. ẹ kú akẹni ṣíṣe ẹ máa tẹ̀síwájú Olódùmarè yóò gba ẹ̀tọ́ gbogbo wa fún wa o. ẹ má wo tẹlẹ́gàn tó ń pẹ̀gàn pé àwọn ò wo ibi tí ọ̀rọ̀ náà ó já sí. ẹ fi wọ́n sílẹ̀ ṣe mọ̀ pé ìdọ̀bálẹ̀ ejò kì í ṣe ilẹ̀ lọ́kùnrùn. olórí burúkú sì ní wọn ò lè fẹ́ràn olóríire láéláé. ojú wọn ni yóò ṣe. ṣe wá rí gbogbo ẹni tó ń jẹ tó ń mu lórílẹ̀ Oòduà tó ń gbógun tìran ọmọ Oòduà tó ń gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá. òdòdó ìgbà kì í kádún onítàn yóò máa bọ́dún èyí lọ ni. bírú wọn bá ní igba aképè nílé aképè wọn ó máa dojú ìjà kọ wọn ni láṣẹ Ọlọ́run Olódùmarè. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò-ere tọmọ aráyé ń pè lálápò ìkà mo pè ọ́. gbogbo ibi tí irú àwọn ènìyàn ibi wọ̀nyí bá wà lórí rẹ kó máa gbóná mọ́ wọn ni o. bí wọ́n bá mumi kó máa pa wọn lórí. kí afẹ́fẹ́ tí wọ́n ń mí símú kó máa gbòdì lára gbogbo wọn pátápátá. gbogbo ohun tí wọ́n ti kójọ pátápátá kó bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ wọn lágbára àwọn baba ńlá wa àti àwọn àgbàlagbà tẹlẹ́dùmarè kó lé ayé lé lọ́wọ́. ẹ̀yin ìyá mi àti bàbá mi nílẹ̀ Oòduà o. ẹ jẹ́ ká ṣíra wa létí díẹ̀ náà nítorí pé omi ń bẹ lámù fún wa o. ilé wa ń jò lápá kan ẹ jẹ́ ká tètè tẹ kó tó pẹ́ jù. ẹ rántí pé ìtàkùn kan ṣoṣo kò yẹ kó da ọlọ́gbọ́n ènìyàn lépo nù lẹ́ẹ̀mejì. ọ̀nà tá a rìn lójúmọmọ tí ìtàkùn ń fọ́ni lágbè tá a kọ̀ tá a gé ìtàkùn náà tá a wá ní òdòrò ọ̀gànjọ́ ká tó rìn lọ́nà náà ṣe mọ̀ wípé àfàìmọ̀ kí òfò olúwa rẹ̀ kó má di ọ̀nà méjì. ní èrò tèmi o ó jọ pé ìran Yorùbá ò tí ì mọ orírun ogun tó ń jà wá. àbí kí n sọ wípé odidi orun ló wà nílẹ̀ tá à ń tò gbé ẹ̀tẹ̀ la fi sílẹ̀ tá à ń pa làpálàpá. bí ènìyàn bá sì tí ì mọ orísun ogun tó ń jà bólúwa rẹ̀ bá fogún ọdún sáré tó fẹgbẹ̀rún oṣù gbàdúrà àti ààwẹ̀ bí ẹni fàkókò ẹni ṣòfò lásán ni o. ẹ gbọ́ ná sí òtítọ́ ni pé èpè Aláàfin Awólẹ̀ ń ja ìran Yorùbá. bóyá kájọ rìnrìn àjò díẹ̀ ráńpẹ́ ná. gbogbo wa la sáàmọ ìtàn ohun tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Awólẹ̀ Arógangan lóyè àti Àfọ̀njá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà náà tó mú kí Awólẹ̀ kó ṣépè fún ìran Yorùbá. bí ẹ̀yin ò bá rántí àwọn èpè náà ẹ jẹ́ kí n rán yín létí díẹ̀ nínú wọn. wọ́n ní Awólẹ̀ ní ẹnu Yorùbá ò ní kò mọ́ láéláé pé ọ̀tá la ó máa bára wa ṣe. ó ní gbogbo ẹni tá a ti jẹ́ olórí fún ni yóò padà máa mú wa sìn tí yóò máa mú wa lẹ́rú. pé gbogbo ẹni tá a bá ṣoore fún pé ibi ni wọn yóò fi san fún wa. ẹ̀yin ìyá àti bàbá mi nílẹ̀ Oòduà o. ṣé èpè náà ń ja ìran Yorùbá àbí kò jà wá? kí lẹ wí sà? ẹ̀yin ní kò sí èpè kankan tó ń jà wá àbí? kò burú o. bí ẹ ò bá gbàgbé lẹ́yìn èpè Aláàfin Awólẹ̀ ọdún náà lọ́hùn-ún agbára bẹ̀rẹ̀ sí ní gun Àfọ̀njá. ó ní òun fẹ́ kí gbogbo agbára àti àṣẹ ilẹ̀ Yorùbá kó kúrò lọ́wọ́ Aláàfin. ó fẹ́ kó jẹ́ òun ni òun yóò máa pàṣẹ fún gbogbo ìran Yorùbá pátápátá. ẹ rántí pé Àfọ̀njá ránṣẹ́ sí Álímì láti Òkè Ọya wípé kó máa wá di tírà fún òun. kò mọ̀ pé ọmọ àparò lòun fi sábẹ́ tí òun gbin ọkà. ẹ wò mí ibi tí mò ń lọ lónìí kọ́nu. nígbà tí wàhálà bẹ́ sílẹ̀ láàrin Aláàfin Awólẹ̀ àti Àfọ̀njá tí Àfọ̀njá rí wípé àwọn àlejò tí òun kó rọra wọ́n fẹ́ gbalẹ̀ bàbá òun lọ́wọ́ òun. Àfọ̀njá mọ̀ múra ogun. ó ránṣẹ́ sí gbogbo jagunjagun nílẹ̀ Yorùbá pátápátá pé kí wọ́n wá ràn án lọ́wọ́. ó pe Ṣọlágbẹrú ọ̀rẹ́ rẹ̀. ó rán ni Délé Oníkòyí àtàwọn ọ̀rẹ́ rẹ̀ míì. ṣùgbọ́n èsì tí gbogbo wọn fún gbà náà ni pé àwọn ò wá pé kí Àfọ̀njá kó máa dá ogun rẹ̀ jà. bí ó tilẹ̀ jẹ́ wípé Àfọ̀njá lágídí kì í gbàmọ̀ràn. kí ló burú nínú kí gbogbo wọn ran Àfọ̀njá lọ́wọ́ kí wọ́n jọ ja ogun náà lájàṣẹ́gun. lẹ́yìn tí wọ́n bá wá jagun tán tí wọ́n ṣẹ́gun tán kí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó yé Àfọ̀njá wípé ohun tó ń ṣe ò dáa. ṣe bọ́mọ ìyá wọn ni kí wọ́n kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ná kí wọ́n tó fàbọ̀ fẹ́ dìyẹ. wọn ò mọ̀ ṣe bẹ́ẹ̀ ogun wọlé ó kó Àfọ̀njá. ẹ sì ní èpè ò ja ìran Yorùbá
ká tiẹ̀ gbà wípé ìtàn ohun tó ṣẹlẹ̀ sáfànjá yìí ti pẹ́ díẹ̀. Ṣé ẹ̀yin ti gbàgbé ohun tó ṣẹlẹ̀ sí olóyè Ọbáfẹ́mi Jeremiah Oyèníyì Awólọ́wọ̀ ni? Ta làwọn alátakò Awólọ́wọ̀? Àbẹ́ ti gbàgbé ohun tó ṣekú pa olóyè Bọ́lá Ìgè ni? Ṣé ẹ rántí àwọn tó pawọ́pọ̀ tí kú Moshood Kásìmọ̀wò Ọláwálé Abíọ́lá ṣe wáyé? Àwọn wo ló ń pariwo pé kí wọ́n gbé olóyè Abdulganiyu Oyèṣọlá Fáwẹ̀hìnmí jù sátìmọ́lé kẹ́nu rẹ̀ lè wọ́ wòwò? Mélòó irú rẹ̀ ní Kákàlẹ́yìn Adépèlé? Ọmọ Yorùbá o. A tún ti bẹ̀rẹ̀ ìwọ̀ ọ̀tẹ̀hún o láì fúnra rárá. Àbí kí ni Ìbà Gani Abíọ́dún Ìgè Adams tí ì sọ? Tí ẹni kí bàbá ó lọ mórí wá kó mọ́rùn wá. Ẹni tó jẹ́ wípé gbágbágbá ló dúró sẹ́yìn Yorùbá bíi ké. Òun lẹ tún bẹ̀rẹ̀ sí ní lọ ẹ̀sùn mọ́ lọ́rùn yìí. Ó tún ń rúgbó bọ̀ o, ẹ jẹ́ ká tètè fúnra o. Mo kí bàbá wa Ìbà Gani Adams kú akíní ṣíṣe o. Àwọn alálẹ̀ ilẹ̀ yìí ò ní padà lẹ́yìn yín láéláé bàbá. Bákan náà ni mo kí ẹ̀gbọ́n mi Òòṣà gangan, Olóyè Sunday ọmọ wọn nígbòho mọ̀rẹ́. Ẹ kú akíní ṣíṣe o. Àwọn alálẹ̀ ilẹ̀ yìí ò ní padà lẹ́yìn ẹ̀yin náà láéláé. Bí ẹ bá pe ewé kan, igba ni yóò máa jẹ yín lójú ọlọ. Ìwúrí ńlá ni ìfẹ́ tí ẹ ní sí ìran Yorùbá jẹ́ fún mi. Ẹ má wá sàsùnpìyè o torí omi ń bẹ lámù fún gbogbo wa o. Ọ̀rọ̀ mi kan gbogbo ẹ̀yin orí adé nílẹ̀ Káàárọ̀ Oòjíire pátápátá. Ẹṣin ọba yóò jẹ kó pẹ́ láàfin o. Ẹ ó fi ọwọ́ páwú, ẹ ó fi èrìgì jobi. Ẹ ó dàgbà bí àwọn àgbà kan tí wọ́n gbógbógbó tí wọ́n fi ọmọ owó sóńdè sọ́rùn. Ọmọ owó jẹjẹjẹ ó kù bí ìrù ẹṣin. Ẹ ó pẹ́ lórí àpèrè àwọn bàbá yín kánrin kése o. Gbogbo orí adé nílẹ̀ Yorùbá pátápátá. Ẹ̀yin lẹ ń fìyà jẹ àwọn ọmọ yín nílẹ̀ Káàárọ̀ Oòjíire bẹ́ẹ̀ ò bá mọ̀ o. Ẹ ti gbàgbé ni pé ibi tí erin méjì bá ti jà, koríko ibẹ̀ ni ìyà yóò jẹ o. Ìṣọ̀kan ò sí láàrin yín bó ti wù kó mọ rárá. Kí ló dé tó jẹ́ pé àárín yín láti wá ń rí ìwà èmi ò jù ọ́ ìwọ ò jù mí? Ẹ̀bẹ̀ lábẹ̀ yín, ẹ bá wa pawọ́pọ̀ kẹ́ ẹ ṣàpérò kí ìran Yorùbá kó má bàa kú sínú ìṣẹ́ àti òṣì yìí. Ìyà tó ń jẹ ọmọ Yorùbá yìí pọ̀ lápọ̀jù o. A fi Odùduwà bẹ̀ yín, ẹ ṣe ara yín lọ́kan ṣoṣo o. Òṣùṣù ọwọ̀ ló lè gbálẹ̀ mọ́, gàǹgà ọwọ̀ kan ò lè gbá imí ẹran o. À ń bọ̀ wá bá gbogbo yín ṣe ìpàdé ìrẹ́pọ̀ láìpẹ́, níbi tí gbogbo yín yóò ti búra fún wa lórúkọ Odùduwà àti tàwọn baba ńlá yín tó ti lọ o. Pé ẹ ti ṣetán láti ṣe ara yín lọ́kan láti kó ìran Yorùbá, ìran ọmọ Odùduwà dé ilẹ̀ ìlérí. Ẹ̀gbọ́n mi Sunday Ìgbòho ṣẹ́ ń gbọ́. Ìbà Gani Adams ẹ dá sọ̀rọ̀ yìí. Ọ̀jọ̀gbọ́n Akínwándé Olúwọlé Babátúndé Ṣóyínká iṣẹ́ kàn yín. Alàgbà Adébánjí Akíntóyè ẹ má wòran o. Ìjẹ́ èmi ò jù ọ́ ìwọ ò jù mí láàrin àwọn ọba aládé wa. Kò lè ṣe ìran Yorùbá lóore kankan o. Ẹ jẹ́ ká rántí wípé àìkọ́wọ́rin ejò ní jẹ ọmọ ejò níyà nígbó. Ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí káyé Yorùbá kó tó polúkúrúmuṣu o. Mo ń fi àsìkò yìí kí aṣíwájú fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Bàbá wa Ọ̀jọ̀gbọ́n Stephen Adébánjí Akíntóyè. Ibi ara pápá ńlá bẹ́tu, ibi gìjàgìjà ńlá bẹ́kùn, ìta gbangba là béwé ajílékegé. Ẹ ó kó wa jẹ̀pẹ́ o bàbá. Àwọn aláṣekù yóò bá yín ṣe. Mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Ṣùgbọ́n bàbá, ẹ sọ̀rọ̀ kan lóṣù díẹ̀ sẹ́yìn tó ń kọ mí lóminú. Mo rò ó títí n ò já. Lẹ́yìn tí bàbá sọ̀rọ̀ yìí tán, ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣe alábàápàdé bàbá. Ṣùgbọ́n n ò lóore ọ̀fẹ́ láti bá wọn jíròrò lórí ọ̀rọ̀ ọ̀hún. Ó ṣeéṣe kí bàbá máa gbọ́ mi báyìí. A kì í máa họ bí alára. Ẹ̀yin náà ẹ gbọ́ ohun tí bàbá wí. Àólẹ̀ ò ṣe pè fún gbogbo Yorùbá. Àólẹ̀ ò ṣe pè fún gbogbo Yorùbá. Kò ṣe pè fún gbogbo Ọ̀yọ́ gan. Àwọn ìjòyè tiẹ̀ ló ṣe pè fún. Nígbà náà. Bẹ́ẹ̀ ló gégùn fún. Àwọn tó ṣe gégùn fún nìyẹn. Kò gégùn fún gbogbo Yorùbá. Kò yẹ ká máa fúnra wa gbé ègún káàkiri tí ò kì í ṣe tiwa. Ègún Àólẹ̀ ò kì í ṣe tiwa. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Àólẹ̀ fúnra rẹ̀ èèyàn tó fẹ́ràn ó kàn jẹ́ ọba ni kò níwà ọba. Ó máa ń dá rúgbòdù sílẹ̀ láàrin àwọn èèyàn. Ó dẹ̀ tètè máa ń bínú kó lọ gbé kíní òrìṣà jáde ní ààfin kó máa fi ṣépè fún àwọn tó bá ṣẹ̀. Then ó wá particularly ó wá ń ṣọ̀tá ìkan lára àwọn ìjòyè ẹ̀ Àfọ̀njá. Nǹkan tó dẹ̀ fa ìjà ohun Àfọ̀njá kì í ṣe nǹkan gidi.
ìjọ tán fẹ́ yàn lọ́ba ní Ọ̀yọ́ Àfọ̀njá wà lára àwọn tán consider ń gbà yìí ṣé mọ̀ pé àwọn afọbajẹ wa máa ń wo gbogbo àwọn tó tọ́ sí wọ́n wá yàn kan lára wọn Àfọ̀njá wà lára wọn ìwọ náà wà lára wọn wọ́n wá yan ìwọ kí ló tún wá di kó wá máa ṣọ̀tá ẹ̀ ó wá tún wá ń ṣọ̀tá ẹ̀ ó pè é wá Ìlọrin nìyẹn ń gbé o ó pè é wá láti Ìlọrin pé kó máa bọ̀ wá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí nìdí tó fi ṣe kí ṣe pé ìfẹ́ ló fi fún ọ ọgbọ́n tó ń dá ni wípé Àfọ̀njá yóò gbúdọ̀ wá sí Ọ̀yọ́ mọ́ bí kò ẹni tó bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gbúdọ̀ wá gbé ìlú Ọ̀yọ́. irú Ààrẹ Ọ̀nà Kakanfò ti wà ìdán nísìn kò gbọ́dọ̀ lọ sí ìlú Ọ̀yọ́ kó máa gbé bẹ̀ báyìí. àmọ́ bá a ṣe máa ṣe tèmi yìí omi ò mọ̀ o. ṣùgbọ́n nígbà náà. àjẹpà tún kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ lónìí ẹ̀yin ará lẹ́sẹ̀ yìí náà ń gbọ́ sẹ́ ń kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́. ìdí tó fi wá pé Àfọ̀njá wá tó wá fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ìyẹn ẹ̀rù Àfọ̀njá sì tún wá ń bà á àwa máa sọ̀sọ̀ kú sọ nípa ẹ̀ Àfọ̀njá dẹ̀ lọ́rẹ̀ẹ́ púpọ̀ ní Ọ̀yọ́ tán jẹ́ chief náà tán máa wà láàfin gbà tí ọba bá sọ̀sọ̀ kú sọ nípa Àfọ̀njá so Àfọ̀njá máa ń gbọ́ gbogbo ẹ̀ so ọ̀tá ńlá wá gbà láàrin àwọn méjèèjì Àfọ̀njá àti ọba Àólẹ̀ ó ń gbà tí Àfọ̀njá wá rí wípé ó fẹ́ pàrọ̀ rẹ̀ pátápátá ó wá ṣe Kakanfò lóhùn àwọn sójà tó dáa jù ní gbogbo ilẹ̀ Ọ̀yọ́ òun lòun kọ̀máǹdì wọn. ní àwọn ọmọ ogun tó wà tó jẹ́ ti Àfọ̀njá tó jẹ́ ti Ààrẹ Ọ̀nà Kakanfò. tó òun náà wá organize wípé kí àwọn èèyàn kan mutiny against the king. against Àólẹ̀. Àólẹ̀ wá rí i pé ó ti tán pé òun finish because wọ́n ránṣẹ́ lọ bá Aláàfin wípé kó lọ sùn. ìgbà ló wá gbé ìgbà àṣẹ jáde tó ó ń retí wípé àwọn ìjòyè yòókù wá máa ṣèrànlọ́wọ́ fóun against Àfọ̀njá ẹnìkan kan ò sí lẹ́yìn ẹ̀ kò sí chief kankan lẹ́yìn ẹ̀ tó àwọn chief ẹ̀yẹn ló wá gbé gbà àṣẹ jáde sí tó wá ṣàṣẹ fún. kì í ṣe pé gbogbo ìran Yorùbá. rárá o. àwọn olóyè ló gbèjò fún wípé ẹ̀ńtà ni ó kíni lẹ́yìn ó fẹ́ gun ọwọ́ ni wọ́n ẹni a ní ó fẹ́ ni lójú tó fata sẹ́nu. àwọn ìjòyè àwọn olóyè ẹ̀ ló ṣépè fún ló gẹ̀gùn fún kì í ṣe gbogbo Yorùbá kì í ṣe gbogbo Ọ̀yọ́ kan bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun bàbá mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn àlàyé yín ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ wò ó báyìí bàbá ká ní àwọn ìjòyè Aláàfin Àólẹ̀ nìkan ni Aláàfin ṣépè fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí mélòó ni gbogbo àwọn ìjòyè náà nígbà náà ṣé wọn ò lára ṣé wọn ò lẹ́bí ni ṣé ẹ mọyì àwọn tó ti ara wọn jáde ṣé àwọn tó ti ara wọn jáde gbogbo wọ̀nyí ṣé wọn ò níyàwó àbí lọ́kọ ni ṣé a lè tọ́ka sí ibi tí wọ́n ti fọ́n dé káàkiri lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé ogun ní sí ní mú ìpè kìí sí ní mú ìpè a máa jà láti ìran dé ìran ni o bí a bá wá sọ wípé ìpè Aláàfin Àólẹ̀ ò ja ìran Yorùbá bí ìgbà tí à ń fi ẹ̀kọ́ taná fún ara wa ni o àtòkèrè ló lójú jíjìn ló ti mú ẹkún sun omi tá a sì fojú ré náà a máa gbé ni lọ o amúkùn ẹrù ẹ wọ́ ó ní òkèlè ń wò ẹ ò wo ìsàlẹ̀ rárá ẹ jẹ́ ká gbìyànjú ká tètè ré ìpè Aláàfin Àólẹ̀ kúrò lórí ìran Yorùbá náà ẹ jẹ́ ká tètè ré ìpè yìí kó tó di pé àwọn àgbàlagbà tó lè ràn wá lọ́wọ́ lórí rẹ̀ yóò lọ tán o bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ tán tá ò rí nǹkan kan ṣe bí a bá kọ̀ tá ò rí èpè yìí tá wá là ń ṣe ìpàdé ìlọsíwájú mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọmọ àparò la fi sábẹ́ tí à ń gbé ọkà o kó má ṣe pé àwọn tá a jọ ń gbìmọ̀ àtàtà yìí ni yóò tún padà wá gbẹ̀yìn wá tí wọ́n padà wá dà wá kí gbogbo làálàá wa kó má bàa já sásán ni o ọmọọba Ìdòwú Adékógà Babárómi sọ lọ́dún 2005 pé gbogbo àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá kí wọ́n jẹ́ kí àwọn ní ìpàdé ìgbìmọ̀ wọ́n ní ìpè Àólẹ̀ ó ṣe eré dáadáa ǹjẹ́ bí ọdún bíi 15 sẹ́yìn kọ́hún àti ìgbà tí bàbá ti sọ̀rọ̀ náà ẹ ò rí nǹkan ṣe sí o títí dòní ṣé ẹ mọyì àwọn àgbàlagbà tí wọ́n ti lọ láàrin ọdún 2005 sí àsìkò yìí Olódùmarè ò ní jẹ́ kó pẹ́ kó tó yé wa o Ọláyímiká èmi náà tún wí tèmi o ìtàn ò sì ní gbàgbé láéláé ǹjẹ́ bí awo bá kì fún ni ṣe là á kì fún awo mò ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ Adébáyọ̀ Adámọlẹ́kun àti alàgbà Adéwùmí Akínbí
fún ìfẹ́ tí wọ́n ní sí àṣà Yorùbá àti ìwúrí tí wọ́n ń ṣe fún mi nígbà gbogbo. Bí ayé bá ń jẹ́ ayé, ẹ ò ní mọ̀ nira o. Ìpèrè dúdú ní sawo ẹlẹ́wùjí, ológbò jígọ̀lọ̀ ní sawo ìlú èṣe. Ifá ló dorí ire ń tawo, èmi ló dorí ire ń tèmi. Oríire tágbé ní ló fi ń jọba ní Muró. Ifá ló dorí ire ń tawo, èmi ló dorí ire ń tèmi. Oríire làlùkò ní tó fi ń jọba ìlú Ìkosùn. Ifá ló dorí ire ń tawo, èmi ló dorí ire ń tèmi. Oríire tí lèkélèké gbàràdá ní fi jọba ìlú Ìkẹfun. Ifá ló dorí ire ń tawo, èmi ló dorí ire ń tèmi. Ojú kan ṣoṣo ọká òun ní ń san ọká. Ojú kan ṣoṣo èrè òun ní ń san èrè. Gbogbo ara rẹ̀ sakosako fi ṣajé. Ojú kì í pọ́n iṣẹ́ àìmọ́là. Ìmọ́là ìmọ́yẹ̀ òun là ń ké mọ́jọ́. Bí ojúmọ́ bá ti mọ́, ọ̀run aṣílẹ̀kùn ọ̀la alẹ̀ gbaragada lójú Olódùmarè. Ẹ̀yin ti di ewé ọlásàn mìmìmì. Ẹ di ewé ọlásàn rẹ́rẹ́rẹ́. Fòrògùn ehelu agámọ̀. Òkè héhé wọ̀lú. Ifá ò ní fi yín ṣẹrú. Ọ̀rúnmìlà ò ní fi yín ṣèwọ̀fà. Bára Àgbọnmìrègún yóò fi yín sọmọ bíbí inú rẹ̀ ni. Torí pójú oró ní solùkú omi. Àlúgèsè ní solùkú ilẹ̀. Gbogbo ìpàǹpá ní dáríjọ kọ́lé fólú ọ̀gán. Tẹrú tọmọ ní kansẹ̀ fẹ́ẹ̀rùn. À ń yún, à ń wá, ẹsẹ̀ gìrìgìrì kì í tán nílé aládé. Bí ẹ̀mú bá torí bọná, ire ńláńlá ní yọ jáde. Ẹ̀yin ò lówó lọ́wọ́, ẹ ò ní jù wọ́n lọ. Ànímọ́ lọ lásìkò tí ń lówó tí ẹ̀ mú mọ̀. Bí ẹ ò bímọ, ẹ ò bí jù wọ́n lọ. Àbímọ́ lọ lásìkò tí ń bímọ tí ẹ̀ mú mọ̀. Bí ẹ ò kọ́lé, ẹ ò kọ́ jù wọ́n lọ. Àkọ́mọ́ lọ lásìkò tí ń kọ́lé tí ẹ̀ mú mọ̀. Ekúkú kì í kọ́lé tí ẹ̀ kó má kun. Alábàáhùn kì í kọ́lé tí ẹ̀ kó má kun o. Ìwọ̀n tó bá gbàgbé nìgbín kọ́, ẹ̀yin ò máa kún fún ire gbogbo nínú ayé ni o. Amọ̀yẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sígbó. Amọ̀yẹ èyí tí kọ́bàlùmọ̀ tí kọjú rẹ̀ sọ́dàn. Amọ̀yẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sọ́lọ́run ọba. Gbígbé làrọ̀ ní gbé tirẹ̀ rọ̀ gẹ́gẹ́gẹ́. Ẹ mọ̀dùgbẹ́ abẹ́ ò mọ̀dùgbẹ́. Ẹ mọ̀dùgbẹ́ abẹ́ ò mọ̀dùgbẹ́. Ẹ mọ̀dùgbẹ́dùgbẹ́ àdánbó ti ń rọ̀ lókè tó. Kó tó dìwò yí àmọ́dún. Towó tọmọ yóò máa rọ̀ dùgbẹ́dùgbẹ́ lọ́ọ̀dẹ gbogbo wa o. Tó gbogbo ẹ̀yin àgbàlagbà nílé. Mo ti fọmọdé wí tèmi o. Ẹ bá mi fojú àgbà wò o. Bàbá wa Olúṣẹ́gun Òkìkíọlá Àrẹ̀mú Ọbásanjọ́. Ẹ jẹ́ ká gbé ti òṣèlú jù sígbó lásìkò yìí o. Àsìkò tó dáa jù rèé láti tún ìtàn kọ o. Gbogbo àgbàlagbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà o. Báyé bá torí yín bàjẹ́, àìmọ̀ wàá wù yín ni o. Ọláyímíká mo sọ yìí mo dúró ná. Ó tán lẹ́nu, ó kùn síkùn. Ó dìgbà kan ná.